nínú ilé nígbà táwọn DSS tí wọ́n yìnbọn lákọ lákọ láti pa mí àmọ́ wọn ò rí mi. Sunday Igboho ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Ajìjàǹgbara àti ajàfẹ́tọ̀ọ́ ilẹ̀ Yorùbá Sunday Adéyẹmọ, ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Sunday Igboho, ó mà ti ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ tí wọn kò fi rí òun mú lásìkò táwọn DSS tí wọ́n ya wọ ilé rẹ̀ nílùú Ìbàdàn ní ọjọ́ kìíní oṣù keje ọdún 2021. Ìgbòho mà sọ̀rọ̀ yìí lásìkò tó ń gbàlejò ẹgbẹ́ àwọn onímọ̀ nípa ẹ̀sìn Islam nílé rẹ̀ tó wà lágbègbè Sókà nílùú Ìbàdàn. Owó baba Dami ó ní àwọn ẹ̀ṣọ́ DSS wọ́n wá gbogbo inú ilé òun ṣùgbọ́n wọn kò rí òun bó tilẹ̀ jẹ́ pé òun wà nínú ilé. Ó ní wọ́n rò pé òun lòun di olóńgbò tí wọ́n rí. Bákan náà ni Ìgbòho mà sọ wípé nígbà tó mà yá wọ́n mú ayédèrú babaláwo kan wọlé pé kó wá ṣe ètùtù kí wọ́n lè rí mi. Ìgbòho fi ìdí rẹ̀ múlẹ̀ pé nínú ilé òun lòun mà wà látìgbà táwọn ẹ̀ṣọ́ DSS tí wọ́n dé ilé òun títí tí wọ́n fi lọ. Mo gbọ́ ìró ìbọn wọn nígbà tí wọ́n dé ní nǹkan bíi aago 1 lóru. Mo sì béèrè wípé àwọn wo ló wọlé. Báyìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn sínú yàrá lẹ́yìn tí wọ́n gbọ́ ohùn mi. Bí wọ́n ṣe fo fẹ́ǹsì wọnú ilé nìyẹn, wọ́n sì ju àdó olóró dáínámáìtì sí irin tó wà lórí fèrèsé àti ilẹ̀kùn tí gbogbo rẹ̀ sì ṣí sílẹ̀. Báyìí ni wọ́n ṣe wọlé. Ìhòòhò ni mo wà ṣùgbọ́n nígbà tí mo gbọ́ ohùn wọn ó ní mo wọ ṣòkòtò àti ẹ̀wù. Ọkàn kan sọ fún mi pé kí n jọ̀wọ́ ara mi fún wọn, ọkàn kan tún ní kí n má ṣe bẹ́ẹ̀ torí wọ́n máa pa mí ni. Nígbà tó yá mo pariwo pé kí ló dé tí wọ́n fi wá sílé mi. Wọ́n tún tẹ̀síwájú láti máa yìnbọn láì rí mi sójú. Bí wọ́n ṣe wọlé tí wọ́n ń pariwo ó ní wọ́n gbé ìbọn sí orí dúdú amúgbálẹ́gbẹ̀ẹ́ mi. Lásìkò náà ó ní mo mọ̀ pé wọ́n já ilẹ̀kùn wọlé ni. Ọ̀pọ̀ èèyàn ló tiẹ̀ ń purọ́ wípé mo sá lọ ni nígbà tí ìbọn bá mi. Ìgbòho ló sọ bẹ́ẹ̀. Owó baba Dami ó mà tún fi ìdí rẹ̀ múlẹ̀ pé òun kò di olóńgbò gẹ́gẹ́ bí àwọn èèyàn kan bí wọ́n ṣe ń sọ kiri. Ó ní àwọn ẹ̀ṣọ́ DSS wọ́n pa olóńgbò tí wọ́n rí náà lẹ́yìn tí wọ́n rò pé òun ni ọ̀gbẹ́ni Adéyẹmọ. Ó ní gbogbo nǹkan tí wọ́n ń ṣe nínú ilé òun lòun wò wọ́n pátápátá bó tilẹ̀ jẹ́ pé wọn ò rí òun. Ìgbòho sà ó ní bùọ̀dọ̀ òun kan tí kò ríran dáadáa tó jáde síta ó fara gbọta àwọn ẹ̀ṣọ́ DSS náà torí wọ́n rò pé ó fẹ́ ṣe àtakò fáwọn ni. Ó ní gbogbo òkú àwọn tí wọ́n mọ̀ pa nílé òun ó ní wọ́n mọ̀ gbé lọ kó má bàa sí ẹ̀rí wípé wọ́n pa èèyàn nílé òun. Ọlọ́run ló dá ẹ̀mí mi sí lẹ́yìn táwọn àdúrà táwọn àáfàá kan tí wọ́n ṣe àdúrà nílé òun ṣáájú láti dènà ìran burúkú kan tí wọ́n rí nípa mi kí wọ́n bàa ṣẹ́ lé mi lórí. Àwọn ẹ̀ṣọ́ DSS wọ́n yabo ilé Ìgbòho lẹ́yìn fàákájà tó mọ̀ wáyé láàrin rẹ̀ nígbà tó ń pè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá àti ààrẹ Muhammadbuhari nígbà náà. Ìjọba àpapọ̀ sọ nígbà náà wípé àwọn nǹkan tí Ìgbòho ń ṣe ó lè ṣe àkóbá fún ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà. Ìdí nìyí táwọn ẹ̀ṣọ́ DSS bí wọ́n ṣe fi ọwọ́ òfin mú. Àjọ DSS mà kéde lẹ́yìn tí wọ́n yabo ilé Ìgbòho tán wípé àwọn mà rí oríṣiríṣi nǹkan ìjà olóró nílé rẹ̀. Wọ́n sì tún fi ọwọ́ òfin mú ọmọlẹ́yìn rẹ̀ 13. DSS ó tún fìdí rẹ̀ múlẹ̀ pé 2 nínú àwọn ọmọ ẹ̀yìn Ìgbòho ó pàdánù ẹ̀mí wọn lásìkò tí wọ́n dojú ìbọn kọ àwọn ẹ̀ṣọ́ DSS. Lẹ́yìn ọ̀rẹ̀yìn Ìgbòho fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ àmọ́ àwọn agbófinró wọ́n mà mú ní Kútọ́nù ní orílẹ̀-èdè Benin lọ́nà ìrìn àjò rẹ̀ sí orílẹ̀-èdè Germany. Nígbà tó yá ó ní ilé ẹjọ́ àti àwọn aláṣẹ Benin Republic ó ní wọ́n mà tú sílẹ̀ tó sì gba òmìnira lásìkò tí ààrẹ Bọ́lá Tinubu gorí àlééfà. Ó níjọba fagilé ìkéde ìjọba Buhari pé Ìgbòho wà lára àwọn èèyàn tí ìjọba ń wá gẹ́gẹ́ bí ọ̀daràn. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní eyayorubaworld TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, a kú iṣẹ́ látàárọ̀. Èmi àti ń rèé a máa jèrè nídìí iṣẹ́ ẹnì kọ̀ọ̀kan wa. Àmín.
Eyayoruba World TV, ìkànnì tó sojú ọmọ kóòtù òjìrè.